then we have no option rather than to ask Yorubas that are resident in northern Nigeria to also go back to their region. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ máa bá mi share fídíò yìí, ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi. Mo fẹ́ fi fídíò kan hàn wá. Mo dẹ̀ fẹ́ kí ẹ fi ìròyìn hàn lórí fídíò yìí. Ẹ jẹ́ mú yín débẹ̀. Every Nigerian has right to live in any part of the country. Just of recent, Sunday Igboho was released from prison, but he issued a fresh ultimatum for Fulani community that are residing in Yoruba land to leave the region within 10 days. This time around, we, the Northern Consensus Movement of Nigeria, will do everything possible to stop that move. And if he refuses to listen if he resists to listen, then we have no option rather than to ask Yorubas that are resident in northern Nigeria to also go back to their region. On the issue of compensation, for our victims as a result of NSAS killing, Shasha Akinyele market killings, IPOP and ESN killings, we have been pursuing it for some years now. Since previous administration, a lot of promises were made, but still the federal government refused to fulfill the promise. So we are requesting Mr. President Bola Ahmed Tinubu on this issue of compensation to do something on it, as we are given 4 weeks ultimatum. If nothing is being done, then we are actually going a peaceful protest, peaceful demonstration, after which we will shut down the country on all food supplies moving from north to all southern part of the country. This thing we have sent to President Bola Ahmed Tinubu even before he was inaugurated as president. And as President Commander-in-Chief, we have also forwarded this demand and request. All security agencies, the head of security agencies of this country are aware of it. All governors of 19 northern states, all former leaders, the former president of the Federal Republic of Nigeria, most especially those that come from the north, are aware of it. The Northern Traditional Council are aware of it. The 19 northern state assemblies are also aware of this issue. It's not a new matter. We have been pursuing this issue since during the NSAS, the Shasha Akinyele market killings, and that of the ASN and Nnamdi Kanu's killings. The National Assembly, I repeat, is fully aware of it under Senator Ahmed Lawan. That was mentioned specifically, and a bill was passed in that respect. So we are saying and demanding that the President Commander-in-Chief Bola Ahmed Tinubu first pay this compensation, and also we are asking the Afenifere, the Yoruba Socio-Cultural Organization, to call Sunday Igboho to order on this continuous harassment and intimidation of our people that he is doing. I repeat, what we are shying away from this thing not because of fear. We are not cowards. We are doing so because we respect constituted authority and we respect our elders. We are cultured and we respect the culture. So call him to order so that he does not carry out his threat. If he's allowed to do that, I repeat, we will have no option than to do the same. And we are saying that we have the capacity to do the same thing. Fún àǹfààní ẹ̀yin tí ẹ mọ̀ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí, ní ẹnujọ́ mẹ́ta yìí ni àwọn Fúlàní ni wọ́n lọ ká àgbẹ̀ kan mọ́nú oko. Ṣùgbọ́n ká tó ká mọ́nú oko, wọ́n kọ́ fi nǹkan, wọ́n fi ẹran jẹ nǹkan oko ẹ̀, wọ́n fi màálù jẹ nǹkan oko àgbẹ̀ kan. Ọ̀rọ̀ ẹ̀ wá di wàhálà lára àwọn Fúlàní àti àgbẹ̀ yìí. Ìgbà tó yá, àwọn ọlọ́pàá bá wọn parí ẹ̀. Lẹ́yìn ìgbà tó ti parí ẹ̀ tán, làwọn Fúlàní wá ṣẹ̀ padà lọ ká àgbẹ̀ yìí mọ́nú oko tí wọ́n dẹ̀ pa á. Àwọn tó tún lọ gbé òkú ẹ̀, àwọn Fúlàní tó pa wọ́n. Àwọn ọlọ́pàá tó tún lọ, àwọn Fúlàní wọ́n ṣínà ìbọn bolẹ̀ fún wọn. Ilé ló fà á tí olóyè Sunday Igboho wá sọ̀rọ̀ pé ẹ̀mí èèyàn kò ṣe ju àwọn ará ibi lójú báyìí. Tó ń tẹnu ẹ̀ lórí àwọn Fúlàní ní ṣé Ìwéré ni àbí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lòun jáde ló ní àwọn pẹ́ táwọn ti ń gbé ibẹ̀ kódà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fẹ́ràn àwọn gidigidi gan. Ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ràn yín àbí wọ́n fẹ́ràn yín kọ́lá ní kẹ́ ẹ sọ. Àwọn èèyàn yín tó ń han àwọn èèyàn wa léèmọ̀ kí lè rí sí wọn sọ̀rọ̀ ń pa yẹn. Nígbà tí olóyè Sunday Igboho wá rí pé àtàwọn ọba ilẹ̀ Yorùbá àti àwọn gómìnà ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn sẹ́nétọ̀ tí wọ́n ń gbé kùn kiri tán kó agbádá kiri àwọn rẹ́ẹ̀pù kò sẹ́ni tó sọ̀rọ̀ ń pẹ̀ pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wá jáde pé òun fún wọn ní ọjọ́ 10 àbí ọjọ́ 11 tó bá ti mọ̀ pé ilẹ̀ Yorùbá ò ṣe bá wọn lè bá wa gbé ní àlàáfíà ní orílẹ̀ wa tó kúrò lórílẹ̀ wa. Àbọ̀ díẹ̀ ni fídíò tẹ wòye. Ṣùgbọ́n nǹkan tó wá ń dùn mí ni àwọn ọmọ Yorùbá tó wá ń ṣe ìpè
sí fún olóyè Sunday Igboho tàbí tó ń bú olóyè Sunday Igboho. Ẹ tún gbọ́ ọ̀rọ̀ míì tí arákùnrin yẹn tún sọ ní fídíò yẹn pé àwọn ó yẹ kí ìjọba ti compensate àwọn fún àwọn killings. Ìbéèrè mi nìyẹn, tẹ́ bá tún wo fídíò yẹn ẹ gbọ́ tálá tẹ́ máa yẹn sọ wípé àwọn àtijọba ti ń fa ọ̀rọ̀ kan lórí pé kán compensate àwọn fún àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ ní ṣáṣá àti tó ṣẹlẹ̀ nígbà EndSARS àti tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò tó dẹ̀ ní àwọn ti ń fa kí bàbá Bọ́lá Ahmed Tinubu tó débẹ̀ pé àwọn governors mọ̀ ń pa ẹ̀, àwọn senators mọ̀ ń pa ẹ̀. Mélòó ni wọ́n wá compensate nínú àwọn tí àwọn people yìí tí wọ́n pa sínú oko nílẹ̀ Yorùbá? Ta ló jà fún wọn? Ìjà rẹ̀ anybody náà wọ́n ló ṣègbà wọ́n jà fún wọn? Kò sí. Gbogbo yín dẹ̀ kó agbádá kiri. Then pé wọ́n ní àwọn ò ní kó ń jẹ wá sí ilẹ̀ wa mọ́, ara nǹkan táwa ń sọ lélẹ̀ pé ká mú sí ọ̀gbìn lọ́kùnkúndùn tẹ̀ní rárá. Ẹlòmíì torí pé ó ti kàwé tátàtà kò fẹ́ lọ kò fẹ́ ṣiṣẹ́ oko mọ́. Àwọn tó ń ṣiṣẹ́ oko yẹn ó máa ń fojú wò wọ́n pé oníyà ni wọ́n. Bẹ́ẹ̀ kò sí bó ṣe lówó tó, kò sí bó ṣe nìkan tó, só máa sọ pé ò ní jẹun. Ẹ dá wa lóhùn. Ká ní àwọn ìjọba wa náà ti ṣe kóríyá fún wa, ta ti mú ṣọ́ọ̀gbìn lọ́kùnkúndùn, ẹjọ́ ṣérú eléyìí máa ṣẹlẹ̀? Ṣérú eléyìí máa ṣẹlẹ̀? Ẹ̀yin ìjọba wa àwọn kan wá wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn sínú oko, ẹjọ́ ṣé àwa ní olóko ò ní lè lo oko mọ́, olódò ò ní lè lo odò mọ́ báyìí ni? Ẹ̀yin ìjọba dẹ̀ ní ẹ̀ ń ṣàkóso lórí wa, ẹ̀ dẹ̀ sọ̀rọ̀, ẹ̀yin ọba ẹ̀ sọ̀rọ̀, ẹ̀yin senators, ẹ̀yin ministers 30 constituencies wà lọ, ẹ̀ sọ̀rọ̀. Ẹ wo ó ń bọ̀ Yorùbá ní àwọn làádẹ́ẹ̀dẹ́, ó ti ń bọ̀ báyìí o, Ọlọ́run jẹ́ kí àwọn ká. Mo wá fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi fi èrò yín hàn lórí àwọn nǹkan yìí, lórí olóyè Sunday Igboho tó sọ̀rọ̀ kí lẹ rí sí, lórí fídíò tí arákùnrin tó play yìí, lórí nǹkan tí arákùnrin sọ nínú fídíò yìí kí lẹ rí sí, lórí àwọn ìjọba wa náà ìhà tí wọ́n kọ sọ̀rọ̀ yìí kí lẹ rí sí. Ẹ bá mi share fídíò yìí, ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adéọmọdé TV. Ó dàbọ̀, ire.